reverse standard ti báyé King James version jẹ́. Wọ́n ní lára problem tí King James version ní ta ló pa Goliath. King James parọ́ fún wa gan o. King James version parọ́ fún wa gan o. Ẹ bá lọ wo 1 Samuel 50 kí n máa lò jà ẹ má dà yín láàmú. Àbòsí kó wá ń bẹ̀ yẹn tí King James ṣe wọ́n fi rú ayé lójú. So David prevailed over the Philistine with a sling and with a stone and smote the Philistine and slew him, but there was no sword in the hand of David. Ẹja kà ní Yorùbá. Ká Yorùbá ẹ̀. Bẹ́ẹ̀ ni, Ẹ máa gbọ́ o. Dáfídì sì fi kànnàkànnà àwọn òkúta ṣẹ́gun Fílístínì náà. Ṣẹ́gbọ́n, ó fi kọ̀nàkọ́nà òkúta ṣẹ́gun Fílístínì náà. Ó sì borí Fílístínì náà. Ta ni Fílístínì yẹn? Ta ni Fílístínì yẹn? Ta ni Fílístínì yẹn? King James ò dákọ̀ ẹ̀ o. Ó sì pa á, Ó pa á. ṣùgbọ́n idà kò sí lọ́wọ́ Dáfídì. Idà ò sí lọ́wọ́ Dáfídì. Ta ni Fílístínì yẹn? Tó púpọ̀ Báíbù ò dákọ̀ ẹ̀. Ẹ jẹ́ n Báíbù kan sí. Ẹ jẹ́ n wo Báíbù àwọn Yorùbá ìkìlẹ̀ sí. New World Translation. Ẹ jẹ́ ohun tó ń kọ bẹ̀. Púpọ̀ wọn ò dákọ̀. Báíbù ẹyọ kan ló tún àṣírí wọn pé ẹ kó sì lọ. Irọ́ ò lẹ́ ń pa. Àní mo dúpẹ́ kó mo jẹ́ Muslim. Alhamdulillah. Lọ́nà yẹn kọ́kọ́ lọ tèmi lọ. Bí tí wọ́n ṣe lọ́ lọ́wọ́ yẹn. Now, only verse 50. So David, with a sling and a stone, proved stronger than the Philistine and struck the Philistine down and put him to death. Ṣé èèyàn ló jẹ́ Philistine? Ṣé bí ìlú ló ń jẹ́ bẹ́ẹ̀? Àwọn Philistine ìlú ni wọ́n náà. Bó ṣe wá ní fàásì Philistine. Mo bá tọrọ ìdébù mi, Philistine náà dárúkọ. Àyàfi Báíbù yìí nìkan. The New English Bible. Mi mọ̀ pé o ní mi lọ́wọ́ o. Gbogbo ètè mi ní mi ò rí mẹ́ o. Eléyìí nìkan ló dákọ Goliath. Ẹgbọ́n tó wí. Ó ní verse 50. So David proved the victor with his sling and stone. He struck Goliath down. Oh, lo Philistine ada alatan lo yẹn. He struck Goliath down and gave him a mortal wound. Though he had no sword. Eré ni kò dárúkọ Goliath pé Dáfídì ló pa á. Kí ló pé Goliath? Àṣìgbé Dáfídì ló pa Goliath àbí? Nínú 1 Samuel chapter 17 verse 50. Okay now. Begin. Okay now. Ẹ jẹ́ wo Good News Bible. Good News náà sọ bẹ́ẹ̀. And so without a sword, David defeated and killed Goliath with a sling and a stone. Kìnní Good News náà sọ bẹ́ẹ̀. Náà ibi kan mo á lọ. Ta ló pa Goliath sẹ́? Nínú King James. Ẹ jẹ́ wo 2 Samuel chapter 21 verse 19. Mo ní ẹ jẹ́ wo 2 Samuel. Àbòsí kan wà ń bẹ̀ tí King James ṣe. Kí wọ́n gbé àbòsí kan wà ń bẹ̀ tí King James ṣe. Ṣé wọ́n bá ti mọ kó lẹ́yìn náà kí wọ́n gbádùn náà o? Màá mú ìfẹ́ gbogbo náà wá àwọn náà gbádùn o. Eré tó kàn náà eléyìí náà gbádùn o. Ẹ máa ṣọ́ọ̀kì lálẹ́ yìí gan. 2 Samuel 21 verse 19 ẹgbọ́n tó wí. And there was another battle in Gob with the Philistines. Ẹ máa gbọ́ o, ìjà míì wáyé
ní Gog pẹ̀lú àwọn Philistine. where Elhanan the son of Jair from Bethlehem. Ẹ máa gbọ́ o, níbi tí Elham ọmọ Bethlehem Who killed Goliath? tó pa Gòláyátì. Version olóńgà yẹn. Good news. Good News Bible. Ìyẹn jẹ́ kó yé wa pé Eliamu ló pa Gòláyátì nínú Good News Bible. Ẹ̀yà tún wò mí bí nínú New English Bible. 2 Samuel chapter 21 verse 19. So wọ́n bọ̀ ipò lọ́wọ́ àbábù gan o. 2 Samuel 21 verse 19. Ó ní, in another war with Philistines in Gob, Elhanan, son of Jair of Bethlehem, killed Goliath in Gath, whose spear had a shift of water beam. Ẹni tó pa Gòláyátì wọ́n ń pè ní Elham ọmọ Jair ní Bethlehem, wọ́n pa Gòláyátì sí. Nínú 2 Samuel chapter 21 verse 19. Ẹ máa di o, báwo ni mélòó? Ó di méjì. Àti Good News and New English Bible. Ẹ jẹ́ ká Revised Standard Version. Nínú 2 Samuel chapter 21 verse 19. Ó ní, and there was again war with the Philistine at Gob, and Elhanan, the son of Jair, or Ejin, the Bethlehemite, slew Goliath the Gittite. Ẹni tó pa Gòláyátì Elhanan ni nínú Revised Standard Version. Onímẹ́lò ìmẹ́ta. New International Version of the Bible tí mo ní kẹ́ wá. Ẹja gbọ́ tóun náà wí. Nínú 2 Samuel 9:21 verse 1 verse 19. Only in another battle with Philistine at Gob, Elhanan, son of Jair, origin, the Bethlehemite, killed Goliath. Bábí ni mélòó? Ó ní mẹ́rin. Nínú Christian Community Bible, Christian Community Bible, kí ló ń wí? 2 Samuel chapter 21 verse what? Verse 19. Ẹgbọ́n tó náà sọ o. Kátó àlọ́ tí King James sọ. Ó ní, there is another battle with Philistine at Gob, where Elhanan, son of Jair, regime, the Bethlehemite, slew Goliath. Òun ló pa Goliath nínú bẹ́ẹ̀ni mélòó ó di 5. Ẹ já wo Women Devotional Bible. Women Devotional Bible. Ta ló wọ Bible jẹ́sẹ̀? Ẹ̀yin Kírísítẹ̀lẹ̀ bá jẹ́. Àwọn akọ́ àwọn ọmọ yín kà ní ẹgbẹ́ ìkà fún ọmọ ọjọ́. Wọ́n bá túká, wọ́n lè máa túká. Torí pé Bible sọ pé ètò tó máa ń dó láńlá àwọn èké fúngbà díẹ̀ ni.
Proverbs 19:12. Ète òtítọ́ ló máa ń dúró láéláé. Àwọn èjì fúngbà díẹ̀ ẹgbẹ́ tí ń parọ́ bọ̀. Nínú ìwé àwọn obìnrin bíbélì wọn, 2 Samuel 21:19, ó ní, in another battle with Philistine at Gob, Eliana, son of Origin, the Bethlehem, killed Goliath. Ó ní mélòó? Ó ní mẹ́fà. Ẹjẹ́ àtúwò sí. Ẹjẹ́ wílì, the New Living Translation, kí lòun sọ? Kí ló sọ? Nílá ilé náà lálàáfíà o, mo tẹnu mọ́ o. Ìbá kó àwọn àìlálàáfíà wọn jáde fún yín náà o. 2 Samuel 21:19. Ẹgbọ́n tó ń wí. Ká tó wá lọ sínú King James Version. Ẹgbọ́n tó wí o. Ẹni pé tó sọ yìí, ó máa bá yín láàmú gan. Òun àti King James ọ̀tá ni wọ́n máa rẹ́ ń bì ẹ máa gbọ́. Ó ní, in still another battle at Gob, Eliana, son of from Bethlehem, killed the brother of Goliath of Gath. Ogoloba Goliath. Brother àbúrò ẹ̀ ni máa yẹn pa nínú Bíbélì eléyìí láti kọ́kọ́ rí yàtọ̀. Ẹ já wo King James. Ẹ rí pé ọmọ ìyá làwọn méjì yìí sí. Ó ní, and there was again a battle in the Gap with Philistine, where Eliana, son of Origin, at a Bethlehemite, killed the brother of Goliath. Goliath kọ́ ló pa brother ẹ̀ ló pa. Àwọn ọmọ kọ brother ẹ̀ tó pa yẹn o. Kí ló kọ brother ẹ̀ tó pa yẹn a máa mọ̀? Kí ló kọ brother yẹn? Ẹ já lọ sí 1 Chronicle, chapter 20:5. 1 Chronicle 20:5. Only, and there was a war again in Philistine. The Eliana, son of slew Lami, the brother of Goliath. Lami, the brother tó pa. Lami ni brother Goliath tó pa. Ìyẹn ló clear pé brother èrè o Lami ló jẹ́. So Eliana kọ́ ló pa Goliath nínú King James àti eléyìí. The first Bible on earth, main source rẹ̀ Roman Catholic Bible. Kí lòun sọ? Kí ló wí? Òun ò ní Samuel. 1 King náà fi ṣe Samuel tiẹ̀. Ẹ̀jẹ̀ ń sọ bóyá sọ fún ọ ní. But in the first book of Samuel, otherwise called the First Kings, tó bá ti wá 1 Samuel, King 1 ní kẹ́ máa wá kó yẹ King 1 tó wà lọ́dọ̀ àwọn eléyìí o. Tọ́lá ilé lọ́dọ̀ eléyìí King 3 ní o. First King gbogbo Possessor Bible, King 3 lẹ́tì máa rí inú eléyìí. A wà lọ sí King 2 tó jẹ́ 2 Samuel. Ẹ máa gbọ́ o. Wọ́n ní 2nd book of Samuel, otherwise called 2nd King. 2nd book of Kings ni wọ́n ń pè ní 2nd Samuel. Ẹ jẹ́ chapter 21, verse 19. Eléyìí tẹ́lẹ̀ bá ti sọ ó flow everybody dànù. So ní Bible tó ti lọ translate wá rè àti King James yó àti King James yó òun rè. Ẹgbọ́n tó wí o. Ó ní, and there was a third battle. Ogun ẹlẹ́ẹ̀kẹta ni. Kì í ṣe àwọn dá battle bí àwọn tó kù yẹn sọ. Ogun ẹlẹ́ẹ̀kẹta.
Wọ́n ní, and there was a third battle in Gob against the Philistine, in which Odatus, the son of Pharez and Embrodiara of Bethlehem, slew Goliath, the Gigalites. Jẹ́ tó pa Goliath báyìí sí. David kọ́ the main source of the book. Láti kọ́ ló pa Goliath.